So OJUABE mo rí fídíò ẹ̀ kan olú ẹ fẹ́ pè mí ní ṣé kẹ́ máa pè mí ní queen mother. OJUABE, let me set the record straight. Èmi ń sọ̀rọ̀ bí Ìyábọ̀ Òjó ṣe ń jí identity bí Ìyábọ̀ Òjó ṣe ń jalè. I don't want anybody to call me queen mother. My name is Chief Mrs. My name is Dr. Chief Mrs. Lizzy Anjorin Lawal. You understand? I'm a chief with Mrs. And those who are saying that you say Ìyábọ̀ Òjó took your place as queen mother. Madam, no, olórí burúkú ni wọ́n. Olórí burúkú ni wọ́n. So Ìyábọ̀ Òjó, what does Ìyábọ̀ Òjó have to take my place? What are the things that Ìyábọ̀ Òjó has? All those manipulations cannot work anymore. Àti gbọ́n. Ó dà kí ni Ìyábọ̀ Òjó ní tó fẹ́ fi take a place in it. What we are saying is this: Ìyábọ̀ Òjó is a thief that steal people's identity. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti fèsì sí ọ̀rọ̀ tí OJUABE sọ ní àná nígbà tí OJUABE sọ wípé ó ń dragi queen mother pẹ̀lú Ìyábọ̀ Òjó. Arábìnrin tí a ń pè ní Lizzy Anjorin ó ti fèsì sí ọ̀rọ̀ rẹ̀ o. Ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy Anjorin tí ó fi fèsì sí ọ̀rọ̀ tí OJUABE sọ. What I was telling people is that the moment I gave birth to my daughter, Oba Shetomaku, this lover changed her name to Oba. But then she mistake. You know what that? Oh yeah, look, no wa. Sorry. Hello, really, keep my baby. Simba parọ́ kẹ́ máa já mi. Ẹ mọ̀ pé táwọn ọlọ́pọlọ bá ń sọ̀rọ̀. Ẹ̀yin olórí burúkú ẹ̀dẹ̀ máa wùrọ̀ ẹgbẹ́ yín ni. I said it and I will repeat it over and over. The moment I gave birth, shebi Gistlover no blog me. Abi Gistlover call no blog me. The moment I gave birth to my daughter, I named her Oba Ashetomaku. Her father named her Oba Ashetomaku. Immediately Gistlover changed her name to Oba. And Ìyábọ̀ Òjó now changed their name to Oba, which is queen mother. You guys are too daft. You guys are too slow. You don't normally grab things when we're talking. You think, what does Ìyábọ̀ Òjó have to come and drag Yoruba with me? What does she have? That pathetic liar. That failure. That pathetic liar. Queen of fraud. That one that was eating from hand to mouth. A queen without a palace. Is that one a queen? OJUABE, orí ẹ ti dàrú. Orí ẹ ó ti dàrú lórí ẹ. Ó ti ya wèrè. Mi ráyè títí ẹ. Mo sì ń bọ̀. Sì máa bá yẹn jà lọ ná. Máa bá yẹn jà lọ. Gbé fóònù mi fún mi. Kí la wí kí ló ń sọ? Mo ń sọ wípé bí mo ṣe bí ọmọ tán tí mo sọ ọmọ ní Ọba Shetomaku. Gistlover sọ̀rọ̀ ẹ̀ di ọba. Ọba àwọn abatèèyàn jẹ́ Gistlover olórí burúkú ẹ̀dá. Ìyábọ̀ Òjó wá sọ̀rọ̀ ẹ̀ di ìyá ọba, which is queen mother. Òun là ń sọ wípé ẹ̀kọ́ advert. Òun là ń sọ fún yín. There is one idiot, one non-entity. You think we are here to come and discuss about Yoruba? Ìyábọ̀ Òjó tí ò ní kú re, tí ò ní kú dáadáa. Ìyábọ̀ Òjó tó máa ṣòfò ọmọ, ṣòfò ẹ̀mí ọmọ ẹ̀. Ìyábọ̀ Òjó tún lọ ṣe làbákẹ́ olórí burúkú. Ó tún ní òun queen warrior. Àbí kò pé rẹ̀ queen warrior. Ìyábọ̀ Òjó wants to steal identity of people she can never meet up with. Ìyábọ̀ Òjó, she's stealing identity of people that kò tí ẹ lè tó ìkànnù ẹsẹ̀ wọn. Gistlover
named herself Oba. Òun dẹ̀ ló ń blog ọmọ Koko. Gistlover ló ń blog ọmọ Koko. Lẹ́yìn tó blog ọmọ Koko tán, ó tún jí orúkọ ọmọ Koko. Àti Yabo àti Gistlover. Àwọn awáyé má ṣe rere méjì. Who is dragging Queen Mother with Yabo Ojo? Ṣé OJUABE orí ìyá ẹ ti bàjẹ́, olórí burúkú ìyá ẹ. Ṣé wọ́n pray kí ìgbésí ayé ẹ dàbí Yabo Ojo? Àwa wí tán olórí burúkú kan sọ pé nítorí àwọn ọmọ Yabo Ojo ń ṣoríire. Ṣé Yabo Ojo fúnra ẹ ṣoríire? Yabo Ojo fúnra ẹ. Ṣé bí ìyá tó bá ṣoríire làwọn ọmọ ẹ máa ṣoríire? Ṣé Yabo Ojo ṣoríire dé pé ọmọ ẹ máa ṣoríire? Irọ́ oríṣiríṣi yẹn lórí ire lọ́dọ̀ ẹ̀yin olórí burúkú. Kéèyàn máa parọ́. Wọ́n lè jí lọ, wọ́n lè láwọn ti bímọ lénìí. Wọ́n lè láwọn lóyún lọ́túnla. Ẹ wá bá mi change kíní. Tí ẹ fún mi ní audio yìí fún mi. Jeff. Mo bọ̀ fún mi, mo bọ̀. Báwo lè tẹ kíní? Mo bọ̀. Ìyábọ̀ Òjó. Ṣé bí Gistlover ní Fọlá send the voice yìí sí? Báwo ni Fọlá ṣe délé ẹ̀? Ẹ máa gbọ́. 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 Ṣé rí nǹkan tí mo rí sìn tẹ send nǹkan tẹ fi hàn mí sìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tó yẹ pé mò ń hide tẹ́lẹ̀. It was Gistlover that sent this to me. That Fola sent her this after I sent evidence. But Fola was talking to Gistlover. So how did Fola end up in Yabo Ojo's house? Ṣé sí rí? Mi ò wá láti wá drag Lizzy Anjorin. Mi ò wá láti wá drag Lizzy Anjorin lọ́dọ̀ Gistlover. Àmọ́ ìgbà tó dọ́dọ̀ Yabo Ojo. Nítorí donation. Okay, lọ́dọ̀ Gistlover. Sàrí yóò wá láti drag Lizzy Anjorin. Àmọ́ ìgbà tó dọ́dọ̀ Yabo Ojo, wọ́n gbọ́dọ̀ drag Lizzy nítorí donation. Ẹ já máa gbádùn ẹ lọ. Ẹ máa gbọ́, ẹ máa gbọ́, ẹ máa gbọ́. Nísìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tó yẹ pé mò ń hide tẹ́lẹ̀. Ṣó ti yé yín? Ṣé sí rí? Mi ò wá láti wá drag Lizzy Anjorin. Mi ò wá láti wá drag anybody. Mo wá bá yín pé mo need help ni pé mo ń go through nǹkan àwọn nǹkan tí mo ń go through pé mo ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mo need help. So Yabo Ojo ó lóun kọ́ ó ní òun wá láti wá drag Lizzy Anjorin. Òun wá láti wá drag anybody. Òun kọ́ need help. Yabo Ojo tó bá kọ́wọ́ bá pò tó bá fúnru Fọlá ní 2 million naira or 5 million naira. Ṣé ó ti pọ̀ jù ni? Kàlíwí Lizzy Ọlọ́run. Yabo Ojo ṣé o lè dash Fọlá ní 5 million naira? O lè dash. Ṣé bí Gistlover ní Fọlá send the audio sí? Yabo Ojo. Gistlover ló kọ́kọ́ text DJ Splash. Yabo Ojo ló jáde lẹ́nu ọ̀nà wọn. Gistlover ní Fọlá wá ìrànlọ́wọ́. Ó dẹ̀ ní kó má bully Lizzy. Yabo Ojo báwo ni Fọlá ṣe délé ẹ̀? Ebi ẹnu ṣó sọ pé kó má drag Lizzy. Yabo Ojo báwo ni wọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí ní drag Lizzy? Okay, kò mọ̀ pé document ilé mi wà lọ́wọ́ wa àti Gistlover. Okay. Má bínú. Labake the froster. Yabo ó lọ fi DJ Splash gba dende millions. Ó wá jẹ́ ìrùnrún lé wọn lọ́wọ́. Yabo that gave DJ Splash 200. Ẹ jọ̀ọ́ má bínú. Mo ń play voice yẹn lọ náà ni. Nídìí owó láti fi bẹ̀rẹ̀ business. Òun mo ṣe message yín wọ́n pé kankan mo kọ àwọn nǹkan tí mò ń go through ni. So now tí nǹkan tẹ́ sẹ́yìn sí mi òun ni mo ṣe máa sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣé ti rí? Ṣé rí nǹkan tẹ́ rí tí wọ́n tẹ́ fi hàn mí lóòótọ́ ni wọ́n fún mi. Mo dẹ̀ ní oríṣiríṣi
Ìyábọ̀ ṣe bí ó yá ìwọ bá mi bẹ̀rẹ̀ advert akọni ká play kákọrùn ti rántí ohun Fọlá ni Ìyábọ̀ báwo ni Fọlá ṣe wá délé tiẹ̀ tó wá di pin account ẹ pin account ẹ pin account ẹ pin account ẹ Ìyábọ̀ ẹ̀dẹ̀ tí kọ́kọ́ gbowó lọ́dọ̀ Gistlover ẹ̀ kọ́kọ́ dáwó Ìyábọ̀ ṣo mọ bóyá dáwó lọ́dọ̀ Gistlover Ìyábọ̀ ṣo mọ nǹkan tẹ́ fi dáwó lọ́dọ̀ Gistlover post fọ́tò ọmọ kókó wọ́n wá ń gbé gbogbo ọmọ wọ Ìyábọ̀ Òjó wọ́n bẹ̀ sí ní gbé ṣépè ikú òjijì tó máa pa àwọn ọmọ ẹ̀ Gistlover wá pin account pé kan dáwó fún Fọlá ṣe rí ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ social media àánú yín ṣe mí ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó lórí social media àánú yín ṣe mí gbogbo yín ẹ̀yin kan wà ẹ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi àti Ìyábọ̀ ẹ̀yin kan wà ẹ mọ̀ aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe pẹ̀lú Gistlover ẹ mọ̀ ẹ kàn mọ̀ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ó ṣàwà ń bá yín ó ń bá gbó ó ń pe gbogbo yín ó dẹ̀ ti fọ́nbù fún yín pé òun lówó lọ́wọ́ ẹ rò pé Ìyábọ̀ Òjó ní lárí àbí lọ́jọ́ tó máa dáwó fún Fọlá lọ́ndà Gistlover gbogbo yín ti gbàgbé àwọn èèyàn ń ṣẹ́ èpè tó máa mú gbogbo ọmọ Ìyábọ̀ Òjó fún ọ̀tá àwọn ọmọ mi ẹ ti gbàgbé mi ò gbàgbé I still have all the evidences. Ìyábọ̀ Òjó ti fi social media tó yẹ kó fi empower àwọn ọ̀dọ́ ó ti fi bà tiwọn jẹ́ be fast ṣó ti ready tán ká wò ó ṣó tàn ó ti tàn ó tàn fílẹ̀ ẹ́ kí ló fẹ́ no the plug ẹ̀ direct bẹ́ẹ̀ ẹ̀kọ́ tán ó yá gbà báyìí gbà báyìí ẹ má bínú ẹ jọ̀ọ́ àwọn táyé wọn ti bàjẹ́ àwọn táyé wọn ti bàjẹ́ only for the illiterate. donation Ìyábọ̀ Òjó fi gba owó wọ́n ń gbé àwọn ọmọ Ìyábọ̀ Òjó ṣe èpè láì ṣọmọ mi lórí Gistlover torí pé wọ́n fẹ́ gbowó fún Fọlá ẹ̀yin ti gbàgbé mi ò gbàgbé. mo ń bọ̀ o ẹ sì máa gbádùn àwọn ilé ìjọ mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi ẹjọ́. torí kan lè jọ sórí burúkú pàápàá ni. Tẹ bá mú èpè tí wọ́n ṣẹ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ti gbàgbé sí ẹ̀rántí mọ́ wọ́n ṣe pè fọmọ Ìyábọ̀ Òjó ṣọmọ Ìyábọ̀ Òjó tó máa ṣọ́kù tí Ìyábọ̀ Òjó máa mọ sáré gbogbo ọmọ àtọmọ ọmọ ẹ̀. túmọ̀ ẹ̀ fídíò tí Mohbad ṣe. owó tún lélẹ̀ wàá máa bá mi pọ̀ sí ìgbà tí. kò ní bẹ́ẹ̀ ṣe lé Bella mú tẹ́ fẹ́ lọ pa Bella ṣé àrí post yẹn ni ókè ó mú Bella ní sí Bella wá dẹni tó dákẹ́. àwọn olóòtú fẹ́ pa Bella Ìyábọ̀ Òjó lónìí. King mother called. It's a fake profile. What's then King mother called? What is King Mother called? Ọba is King. Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run ló ṣe ti yín bẹ́ẹ̀. So King mother náà máa ń pe ìyá ọba. Ẹ pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò kú ní lárí. Èmi ni mo sọ fún yín
ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní lárí social media ti bà ti yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní lárí so ìyá ọba king mother náà máa ń pè é ọba fóònù tẹ́ fi ń bà tèèyàn jẹ́ yẹn lè lọ sórí Google ẹ bèrè pé a mother to a king is called what kátẹ̀ sọ pé ayé yín bàjẹ́ rí Korean movie wò lọ school kọ́ṣẹ́ ọwọ́ káàkọ́ pé tí yín ti bàjẹ́. So king mother ló máa ń pè ya ọba a ní àwọn ò sọ wípé Ìyábọ̀ Òjó ń jẹ́ queen mother bí kò jẹ́ queen mother. Mrs. Amorenikeji Adeyemi Adedoyin, please ma chat our office line ma. Ó ṣe jẹ́gbà tí mo bí Florida tí mo sọ ọmọ mi ní ọba ní Gistlover ní kó máa pòun lọ́ba. Ó ṣe jẹ́ táìmù yẹn Ìyábọ̀ Òjó ní pé wọ́n máa pòun ní queen mother. Láti ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orí ti burú ẹ̀yin ò dẹ̀ gbọ́. Contact the office line, yes ma. Wọ́n béèrè how much is a plot of land. A plot of land. Mo bọ̀ ẹ pé office line wa mo bọ̀ bá mi parí kẹ́ pé kó bá mi ṣe abẹ́fẹ́ pé kó bá mi ṣe nọ́mbà. The person said you are the queen. Irọ́ kíní ni mò ń bá wí kíní ni mò ń bá wí kí ló kọ wèrè yìí obo kirun mò ń bá wí anything in your Yoruba is called queen mother. For Gistlover to have changed her name to Oba and Ìyábọ̀ Òjó to have named herself queen mother, it shows Gistlover is a business center, is a family business. Ibi tí mo ń lọ nìyẹn. Fún Gistlover láti sáré pè rẹ̀ ní ọba tí Ìyábọ̀ Òjó náà wá change orúkọ rẹ̀ sí ìyá ọba. Ó fi hàn wípé ẹni tó súnmọ́ Ìyábọ̀ Òjó bí ẹbí bí ará ni wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yẹn lọ́dà Gistlover. Ibi tí mo lọ. Tí ò sọ̀rọ̀ mọ́, he kept quiet. Bàbá mi play yẹn lọ. Ó di odi sórí social media. Bella di odi sórí social media. Bella ò lè sọ anything mọ́. Kò sí bọ́ọ̀ ṣe pé tó ikú ló sọ ọ̀bọ̀bọ̀ yẹn ń bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ tó. Bá mi pọ̀ sí. Tàwa ló wà lórí social media tó ń ba yá òun jẹ́. Make una buy land from us o. She called herself boss lady then. God bless you. She used to call herself boss lady. Yes, Abosede Paul. Nǹkan tí mo sọ yẹn pé kán fura sí Ìyábọ̀ Òjó. Ẹni tó wà lábẹ́ Gistlover ó sáré pé rẹ̀ ó lóun jọba. Ìyábọ̀ Òjó náà change orúkọ rẹ̀. Olùwẹ́kẹ́ connect ta ló fẹ́ bá wèrè jẹ́ queen mother. Ṣé wèrè tó wà ń lé mi rẹ́ǹtì ló fẹ́ jẹ́ queen mother? Ẹ jẹ́ fi mí lẹ̀ o. You are on point. Mo rí pé wọ́n ti fẹ́ change narrative. You are the real queen, mami. Ìyábọ̀ na query mother. Ṣé lórí Google tó ń pa àwọn ọlọ́mọ jayé? So eléyìí tó wá sọ wípé Bella ò lè jáde mọ́. Ṣebí Ìyábọ̀ Òjó ló ní instrument tó fi ń ba yé àwọn ọlọ́mọ jẹ́? Ṣé Naira Marley àti Sam Larry? Instrument wo náà ní tọ́wọ́ fi ba tèèyàn jẹ́? Ṣebí Ìyábọ̀ Òjó ló máa lọ ń gbé gbogbo àwọn ọmọ ní speed? Àbí ṣé Lizzy Anjorin ló máa lọ ń gbé àwọn ọmọ ní speed? Lizzy Anjorin ò ṣàǹdọ́dọ̀ àwọn ọmọ ní speed. Àbí Naira Marley àti Sam Larry máa lọ sọ́dọ̀ àwọn ọmọ ní speed? Ìyábọ̀ Òjó náà ni. Ṣebí Ìyábọ̀ Òjó ló máa lọ sọ́dọ̀ gbogbo àwọn ọmọ ní speed? Ṣé jákujàku ò lélẹ̀ ní bá fún mi? Ikú jẹ́ ni tó mọ̀, wọ́n mọ ìyànà fún ọbí tó ti èmi. Bọ̀bọ̀ yìí ò fẹ́ sọ̀rọ̀ kán wá lọ pa bọ́ sí. Wọ́n yẹ pàtàkì. Ṣé lè tún wá ń bú Ìyábọ̀ Òjó? Jókòó tadé wọlé dẹ̀ post fídíò yìí. Jókòó tadé ṣé òun sọ̀rọ̀ bóyá Ìyábọ̀ Òjó lórí burúkú olóṣó ọmọ ìyá wèrè. a máa wá ṣe nǹkan.